gbogbo ẹ̀ pọ̀ tí fi ń dire. Àwítọ́ àwígbò àwígbọ́mire dáadáa náà ni Àdìgún kẹ́ ẹ gbọ́mi rí. Lálábẹ́ èjì mo lọ́lúwa. Jogbo mo kí yín pé ẹ kú ilé. Lọ́wọ́ Olúwa ló wà. Àìmásìkò ló máa ń padà. Ìgbàgbọ́ yàtọ̀ sí kádàrá. Ohun tẹ́dá nígbàgbọ́ nínú ẹ̀ ó yàtọ̀ sí ìwòye àti ìwòṣe. Ọ̀nà tí kálukú gbà jéèyàn ó wà lọ́wọ́ adẹ́dọ̀ Ọlọ́run ọba mi tí ń tò kádàrá fún kálukú. Èmi àti yín ta bí ọgbọ́n lónìí ni. Èmi àti yín dì í bí ọgbọ́n lónìí ni. Ibi tẹ́dá ó dé á débẹ̀ ní sá. Nítorí ipò tí wà nínú kádàrá àtàyànmọ́ ni o. Mo ti lálábẹ́ èjì mo lọ́lúwa. Ìgbà tá a bẹ̀rẹ̀ rí ní ọjọ́ kìíní oṣù kìíní. Ló wà. Àìmásìkò. Ní January 1 ní tí kò jẹ́ kó já wa lulẹ̀, tí kò jẹ́ kémi àti ká já lulẹ̀ ní January 1 ọdún yìí. Àní February náà tún dé kò jẹ́ kó fẹ́ èmi àti yín dànù. Bí àwa àtàwọn kan ṣe jọ bẹ̀rẹ̀ pẹ̀lú January 1 táwa àtàwọn kan jọ bẹ̀rẹ̀ tá a tún jọ gbé wọ February 2 tí oṣù kejì nínú ọdún tá a wà yìí. Jogbo nǹkan kan rẹ́rẹ́rùn ṣùgbọ́n adẹ́dọ̀ Ọlọ́run ọba mi ọjọ́ fẹ́ èmi àti yín dànù. Àtúnwá wò láti máàcì ẹja tún tàbí ọgbọ́n. Látẹ́kùn fẹ́ fi gígẹ́. Àtúnwá gbé wa àtúnwọnú máàcì. Olúwa ló. Adẹ́dà tún sọ èmi àti ẹ. Elédùn tó máa rì. Ẹni tó máa rì èmi àti ẹ ni. Ẹni tó mọ èmi àti ẹ ká tó dónú oyún. Ẹni tó pèlú kádàrá èmi àti ẹ tá a fi ń jèèyàn. Ẹni tó tò èmi àti ẹ pọ̀ tá a fi dodidi. Nígbà dénú ayé tán la fẹ́ máa gbọ́n jura wa lọ. Ọba tí ò wá jẹ́ kí máàcì yẹn kó ṣe kẹ́ni kó máàcì wá sínú kòtò. Elédùà ẹja fọpẹ́ fún un ni o. Àwa ta kankan bí ọgbọ́n. Àwọn tá a jọ bẹ̀rẹ̀. Kí ni gbẹ́dọ́gbẹ́dọ́gbẹ́ fi gí. Ibi tá a dé lánàá. Kí látẹ́kùn fẹ́. Ibi tá a wà lónìí. Ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa. Àdìgún. Àìmásìkò. Ibi tèmi àti yín tá a tún ti ríra wa rere o. Ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. Nítorí pé ibi tá a wà rèé. Ọlọ́run ọba mi wá kémi àti ẹ yọ. Ó ní pé December 1 ọjọ́ kìíní nínú oṣù kejìlá. Adẹ́dà wá sọ èmi àti ẹ rí. Àfi ká máa fọpẹ́ àti ìyìn fún adẹ́dọ̀ Ọlọ́run ọba mi tó lu gbogbo ni. Ká máa yin Olúwa. Ká máa fi ọpẹ́ àti ìyìn yin adẹ́dà ẹni tí ó lórí ohun gbogbo. Nítorí pósèmi àti ẹ rí. Pamọ́ṣẹ́ nítorí ebi. Kò jẹ́ kí àbìlú ayé, wàhálà ayé, ìràkìtà tèmi àti ẹ ń sáré. Kì í dá wàhálà sí ẹ̀dá lọ́rùn. Adẹ́dà kú èmi àti ẹ yọ. Àwọn onílọ́jọ́ kìíní nínú oṣù kejìlá ọdún 2021 sorry. Ẹni bíi kí 2022 dé ní. Kó bèmí àti ẹ láyọ̀ rí ni. Láṣẹ Elédùmarè Ọlọ́run ọba mi òkè. Àdìgún yín náà rí àdá kì í kú lágbẹ̀dẹ ìran kọ̀ọ̀kan ò bulẹ̀ tì. Mànàmáná tó sojú ọ̀run wàrà. Ọlọ́run ọba mi ni kì í ṣagbára ẹnìkan. Àdìgún ẹ bọ̀rọ̀ ọ̀rọ̀ yín tún fẹ́ máa kọjá lórí fọ́nrán o. Kẹ́hìnrín jẹgbin ọgbọ́n ọ̀rọ̀ yín tún fẹ́ máa lù bí agogo idẹ. Kàkà kí ọgbọ́n mi tún fẹ́ fọ́n lónìí ayé ẹjẹ́ á tún gbíire. Pamọ́ṣẹ́ nítorí. Adẹ́dọ̀ Ọlọ́run ọba mi Ìdùmarè ẹ máa bá wa lọ. Torí àti ètò ìlú Jogbo. Ìlú Jogbo rèé. Ìlú tí èèyàn ti hùwà àbàjẹ́
títí mú jẹ. ìlú Jogbore ìlú tí ẹ̀dá ti ń hùwà tó wù títí ń ṣe tó wù tí ò sẹ́ni tí ó bí léèrè. ìlú Jogbore tí ọlọ́pàá ìlú Jogbo ti ń hùwà bàjẹ́ títí ń gbowó àbẹ̀tẹ́yìn yẹn títí ń ti aláìṣẹ̀ mọ́lé tí ẹni tó ṣẹ̀ tí ó tún máa ń yẹ́wọ́ agbádá ń gbòòrò. ire tèmi ó máa ní kọjá mi wọ́n bá mi ṣe bàbá. ibi ẹ̀dá máa dé ó máa débẹ̀. wọ́n bá mi ṣe bàbá. ibi tí mú ẹ̀dá lọ ọmọ kó tó débẹ̀ o. ẹ káàbọ̀ sórí àti ìtùlú Jogbo. lórúkọ Fortunes. Fortune wà ń bì í. ọlọ́wọ́ bọ́tìnì mi dúró ó dúró gidigba ni. ọdún ayọ̀ ọ wà ń bì í. ìrètí ẹ ó máa ní kọjá ẹ. ọdún ayọ̀ òun náà ń sáàfù lọ́wọ́ ìbò náà wá ní. ara àwọn tó tún ẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa ní ìkànnì Cream Radio and TV. Elédùmarè. lórúkọ ìgbìmọ̀ àtàwọn aláṣẹ ní ìkànnì ìtàwá yìí. ilé ló fẹ́. lójúde Olúyọ̀lé nílẹ̀ Ìbàdàn. Elédùmarè. òní mo fi ń kí yín pẹ́ kú lé o. ló fẹ́ ní sọ fẹ́ Elédùmarè. àyà ló fẹ́ ní sọ fẹ́ Elédùmarè. kókó ọ̀rọ̀ tí mo mú wá fún wa lọ́jọ́ tòní. sọ fẹ́ Elédùmarè. ó dàbí àpẹẹrẹ fẹ́mi àti ẹ. a bá ẹ ṣe o. ìgbà tẹ́mi àti ẹ ti bẹ̀rẹ̀. a ṣe é ṣe o láì. kí là ń lé tà tí ì bá. nígbà tẹ́mi àti ẹ ti wà lórílẹ̀ yìí pẹ́. ní ìgbà tá a ti gbọ́n tá a ti lóye pé bọ́wọ́ ọ̀tún ṣe ríre bó sì ṣe ríre. tá a sì ti mọ̀ pé ìka wa báyìí náà kò dọ́gba. tá a ti wá ń sáré kìràkìtà nínú ayé. tá a ti ń sáré kádàrá pé káwa náà ká lè bá àjẹ́ èèyàn nínú ayé ni o. tá a ti wá ń lé tá a ti bá láti ẹjọ́ yìí. tá a ti ń lé láti ọdún yìí tá a ti bá. ìyẹn ni wọ́n ń pè ní ayé tí ò yé ẹnì kankan ni. àkóbá ọba máa jẹ kárí. ayé tí ò yé mi àti ayé tí ò yá wọn tí ń gbénu rẹ̀ tán. wọ́n á ní ayé ni o. ṣùgbọ́n mi àti ẹ à ń lé àwọn nǹkan kankan tá a ti bá. jẹ kárí. èmi àti ẹ à ń sáré àwọn nǹkan kankan tá a ti rí mú. ṣùgbọ́n bá a ti ń sáré owó tí owó ń kún ọwọ́ wa tá a ń sáré ọ̀nà pé kí ọ̀nà wa kó fẹ̀ gbòòrò tí ọ̀nà wa ń fẹ̀ sí i tá a sáré ọmọ tá a sáré aya tá a sáré ìlégbèé tá a tún sáré pé a gbọ́dọ̀ tẹ́ láwùjọ. gbẹ̀mí àtẹ́sì tó ń lé nǹkan kankan. oṣù ọ̀pọ̀. ẹlòmíà nípò agbára ló ń lé orí ipò agbára tán ó sì tún ń lé nǹkan kan nínú ayé náà ni. àdìgún tí mo fẹ́ kémi àti ẹ ká mú lórí àti ètò ní pé à ń lé nǹkan kan tí àti ìbá tí ayé ò a lè bá títí bí láì fọfìrì. ẹni náà ni tí bìláì ó fi fọn fìrì mi àti ọjọ́ máa lé àjọ máa fà á ṣùgbọ́n bá a ṣe ń fà á bá a ṣe ń dì í àti bá a ṣe ń wá. wọ́n ní mi ò mọ̀ ní. ó ṣeé ṣe kémi àti ká mọ̀ lè bá nǹkan. ṣùgbọ́n bí wọ́n bá béèrè lọ́wọ́ wa tó láròjinlẹ̀ ọ̀pọ̀ ni wọ́n pé ọ̀nà tí kálukú ń gbà lé tí ń gbà wá tí ń gbà tì í káàkiri. ọ̀nà tí kálukú ń gbà wá pé mo gbọ́dọ̀ lé nǹkan yìí mo gbọ́dọ̀ mú ni. bẹ́ẹ̀ bá jí ọ̀pọ̀ ẹ̀mí tó ti sùn nínú Olúwa lónìí pé kí lẹ lé títí tẹ́ ẹ̀ tí ì bá nínú ayé tẹ́ ẹ fi padà sọ́dọ̀ Adẹ́dàá. ìró kálukọ́ yàtọ̀ síra wọn. ní tá à ń pè láyé ayé àìlé ìbáni. ó nànú nínú ayé o. tí kálukú ń sáré ẹ̀ nínú ayé ni. tí kálukú ń lé nínú ayé ni o. nítorí pé kádàrá ayé ó yàtọ̀ sí ọ̀nà tí kálukú ń gbé. bí ayé fún kálukú ó yàtọ̀ sí bí kálukú ṣe ń lé. ọ̀nà tí kálukú ń gbà wá ayé ó yàtọ̀ síra wọn gédéǹgbé ni. bí wọ́n ṣe lé ayé kọ́ lèmi ṣe ń lé ayé lónìí. bí wọ́n ṣe ń sáré ayé kọ́ lèmi ṣe ń wá ayé. ọ̀nà tí kálukú ń gbà wá ayé ó yàtọ̀ síra wọn.
ẹlòmíì ti ń wá ayé lọ́nà pé bí ò bá jí ọmọ làkejì gbé kó fi ṣòwò ó gbàgbọ́ pé òun ò lè jẹ́yàn nínú ayé ni ẹlòmíì ń ta pàtì èèyàn ní bí ìgbà téèyàn bá ń ta bí ìgbà téèyàn bá ń lọ rẹran lórí odò ní ṣe ń ta èèyàn ó lé ayé náà tún ń lé nǹkan kankan nínú ayé bọ́ bá tó ṣe ń ṣiṣẹ́ wọn tó ń fowó ẹ̀ lé nǹkan kan ni. ìyálọ́jà tó jí láàárọ̀ tó ń sáré pé nǹkan yìí kò gbọ́dọ̀ mẹ́ẹ̀ mo gbọ́dọ̀ jẹ mo gbọ́dọ̀ mu mo gbọ́dọ̀ wá ọ̀nà pé bí ọjọ́ ọ̀la bí ó ṣe gbọ̀n dáadáa bọ́jọ́ ọ̀la bá wá clear tí gbogbo ẹ̀ green lọ a tún wá máa sáré àwọn nǹkan kankan tí ó tún máa lé bẹ́ẹ̀mi àti ó ṣe máa lé títí bí láì fọn fèrè nù bẹ́ẹ̀mi àti ó ṣe máa sáré ẹ̀ títí tí Jésù mi tí fèrè ó fi ṣe kẹ́ni tí ó fi fan pápápá orí àtẹ̀tò ìlú Jogbo lẹ́wà pẹ̀lú Àdìgún Kìkìọ̀rọ̀ ní ìkànnì Cream Radio na TV pẹ̀lú Olújogbo ń bí orò ẹ̀bọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń kọjá lórí fọ́nrán kẹrin jẹgbẹ́ ọgbọ́n ọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ sojú Àdìgún ibi orí dá wa sí là á gbé kálukú ń sáré ayé náà ni. ọ̀pọ̀ ìgbà níbi tí ẹ̀dá bá fojú sí tí ò lè bá ọ̀pọ̀ ìgbà níbi tí ẹ̀dá bá rò pé a ti gẹ̀ẹ́tì ẹ̀ pé a ti mú a wá sáré ẹ̀ ọ̀pọ̀ ọdún ló ti fi sáré lójú ọ̀nà tó jẹ́ pé n tó yẹ kó rí ń bẹ̀ gan kò rí ń bẹ̀ rárá o ohun tó yẹ kó achieve ní èmi pẹ̀lú ọ̀pọ̀ ọdún tó ti lò níbẹ̀ á tún padà síbòmíì tí ó tún ti rí àìsè wàá máa tún máa lé ẹ gbọ́ ayé àìlèbá nítorí pé ọ̀pọ̀ ọdún tó ti lò wọ́n ní ó ti ṣiṣẹ́ ń bì kan ó ti lò bí 20 ọdún bì kan kò rí pín níbọ̀ báyìí ó ṣeéṣe kọjá pé ẹ̀ tí ń bá ṣiṣẹ́ níbẹ̀ kọjá ẹ̀ mọ́ fún láàyè láti jẹ́ pé òun gan yóò gbọ́ tara rẹ̀ tó jẹ́ pé ọkàn ń ṣiṣẹ́ òun sáá náà ni. pẹ̀lú bó ṣe ń ṣiṣẹ́ sáá tó ń sáré ẹ̀ sáá ó sì tún ń sáré nínú ayé ni ó sì tún ń lé ayé ni nítorí pé ẹ̀dá tó jí lójúmọ́ ń sáré nínú ayé ni inú ayé gangan náà lèmi àti ẹjọ́ wà ṣùgbọ́n tá à ń sáré tá à ń lé nǹkan kan wà tá à lè bá ìní ayé àìlè bá o tá à ń sáré rẹ̀ wọ́n á ní ó gbóná bí àrọ̀ ni wọ́n á ní kò kí wí kọ́ má rí bẹ́ẹ̀ wọ́n á ní alágbára ni ó ní agbára tó jẹ́ pé tó bá fi aṣọ ọrùn rẹ̀ lulẹ̀ ilẹ̀ ọ̀fà ya gẹ́dẹ́gbẹ́dẹ́ ṣùgbọ́n ẹ bèrè lọ́wọ́ awo ó ní tó náà tó ń push ní kọ̀rọ̀ tó tún ń lé. wọ́n ṣe bó ti tán yán. wọ́n ní akọni lówó lọ́wọ́ wọ́n ní chief ni wọ́n ṣe bó ti high chief ni alágbára náà lù yìí ni ó ti di ọ̀pọ̀ pò mọ́ ọ̀pọ̀ àyè ló ti hó Àdìgún ó sì tún sáré pẹ̀lú àwọn kan pé àníkíní àwa náà gbọ́dọ̀ débẹ̀ ẹ bèrè lọ́wọ́ ẹni tó ṣe gómìnà lónìí bọ́ba tún dọ̀la ó náà tún máa lé nǹkan kan ni àjọ máa lé ayé ẹ̀dá ò wá gbọ́dọ̀ sinmi kìí ṣe pé ò ní fúnra rẹ̀ ń sinmi ọ̀nà sinmi gbọ́dọ̀ wà tó jẹ́ pé bọ́ọ̀ bá ti ń sáré ayé ó tún máa sáré àwọn inú ara tó rí nítorí pé ìlera ẹ̀dá ó ṣe pàtàkì fún ẹ̀dá nú ayé ìgbé ayé ẹ̀dá ṣe pàtàkì fún ẹ̀dá láti wà lórílẹ̀ èèpẹ̀ bí ẹ̀dá bá ti ń sáré ayé tó ń sáré gbogbo ẹ̀ mọ́ra wọn. wọ́n ṣe bó ti parí ọ̀nà tó lúwa. ẹ̀dá gbọ́dọ̀ dúró re ni o ẹ̀dá gbọ́dọ̀ dúró tán ni nítorí pé ọmọ ayé ẹ̀dá ń sáré ayé ni o. ọlá ọmọ tó rán lákùsẹ́yìn o. jaburata ọlá òtọ́ lákùsẹ́yìn jaburata. ọlá ọmọ tó rán lákùsẹ́yìn. jaburata ọlá òtọ́ lákùsẹ́yìn jaburata. ojú wájú ọlá ń bẹ. jaburata ọlá òtọ́ lákùsẹ́yìn jaburata. ojú ẹ̀yìn ọlá ń bẹ o. jaburata ọlá òtọ́ lákùsẹ́yìn jaburata. èmi náà kọ́ olúwa màá yìn. jaburata.
mẹ́lọ́mẹ́lọ́. Yẹ ká máa ṣe lọ. Ó ní mẹ́lọ́mẹ́lọ́. Kàsímóye. Alága ṣúẹ́ṣúẹ́. Kàsímóye. Alága ṣúẹ́. Àdùnmọ́ máa bẹ̀rẹ̀ tẹ́ o. Yádùmọ́ yádùmọ́. Ó yẹ ká máa jó. Ó ní mùkúlùmùkẹ́. Àdìgún mo sì wà ń bẹ̀ o. Jogbo mo sì dúró bẹ̀ dígbì ni. Yẹ ká máa ṣe lọ. Ó ní mẹ́lọ́mẹ́lọ́. Yẹ ká máa ṣe lọ. Ó ní mẹ́lọ́mẹ́lọ́. Ohun tí mò ń sọ àbí òye ń báyìí bí. Alága ṣúẹ́ṣúẹ́. Kàsímóye. Alága ṣúẹ́. Àdùnmọ́ máa bẹ̀rẹ̀ tẹ́ o. Yádùmọ́ yádùmọ́. Adùn mẹ́ma. Ohun tí mò ń wí náà ni pé ẹ̀dá ń sáré ayé. Àdùnmọ́ máa bẹ̀rẹ̀ tẹ́ o. Yádùmọ́ yádùmọ́. Gbogbo ìgbà tá à ń sáré. Yádùmọ́ yádùmọ́. Àdùnmọ́ máa bẹ̀rẹ̀ tẹ́ o. Yádùmọ́ Àgọ́ ara ń kà á nínú ayé ni. Ọ̀jẹ̀. yádùmọ́ yádùmọ́. Àdùnmọ́ máa bẹ̀rẹ̀ tẹ́ o. Gbogbo ẹ̀ ń tì mọ́ra wọn nínú ayé ni. Ọ̀rẹ́ tí ò sí ni o. Ọ̀rọ̀ ni o sọ. Olóòmí sì ni wọ́n bá ọ sọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ kan sì kọ́ òun ó fún wọn ní nǹkan. Ìyẹ́kẹ́ tí mo mọ̀. Èmi àti ẹ à ń lé nǹkan kan tí ò tí ì lé. Ohun kankan wà tí ò yé mi àti ẹ tá a sì tún ń lé nínú ayé. Yẹ ká máa jó. Olówó ń lé, tálíkà ń lé, ẹni tí ó nímọ̀ ń lé, ẹni tí ò nímọ̀ náà tún ń lé ni. Ká máa ṣe lọ. Ó ní mẹ́lọ́mẹ́lọ́. Ó yẹ ká máa ṣe lọ. Ṣùgbọ́n ọ̀nà tí kálukú ń gbà lé, ọ̀nà tí kálukú ń gbà wò ó yàtọ̀ sí ara wọn gédégbé. Kàsímóye. Ọ̀nà tí kálukú ń gbà gbé ó yàtọ̀ síra wọn gédégbé gan ni. Ká máa dẹ̀ẹ̀kẹ́ o. Nítorí wípé mo fẹ́ jẹ mo fẹ́ mú ní ọ̀pọ̀ ẹlòmíín lé. Ká máa dẹ̀ẹ̀kẹ́ o. Yádùmọ́ yádùmọ́. Àdùnmọ́ Kí n wọṣọ sọ́rùn kémi náà bẹ́gbẹ́ pé ẹni ọ̀pọ̀ ẹlòmíín sáré. yádùmọ́ yádùmọ́. Àdùnmọ́ máa bẹ̀rẹ̀ tẹ́ o. Yádùmọ́ Mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò kọ́mọ mi jẹ́ èèyàn gidi ó ní ọ̀pọ̀ mi tún ń lé nínú ayé. Alágẹmọ lè ṣí. Ṣùgbọ́n ọ̀nà tí à ń gbà dúró ṣinṣin. Ọ̀nà tí à ń gbà dúró tá a fi ń tò ó. Bá a ṣe ń dúró pò ó pé mo gbọ́dọ̀ jẹ́ èèyàn ni. ṣídà o. Ọ̀nà tí kálukú ń gbà wò ó yàtọ̀ síra wọn gédéǹgbé ni o. Ọ̀nà tí kálukú ń gbà gbé ó yàtọ̀ síra wọn gédéǹgbé. Alágẹmọ rà náà o. Ó ṣe ìbáṣọ ànádà o. Ọ̀tún lọ́jọ́ yọ. Àdìgún 30 ìṣẹ́jú péré náà ni màá lò lórí àti ètò fún tòní. Ìmọ̀ mú tuntun tá a yọ bọ̀. Bá aago kan àbọ̀ bá ti lù máa yẹ̀bá. Alágẹmọ rè. Orí iṣẹ́ pọ̀ fún jogbo. Aṣọ ìṣídà o. Ṣùgbọ́n bọ́ ọ bá ti ń lé má máa jẹ́ kí ó máa gbé ọmọ làkejì ṣubú. Aṣọ ìṣídà. Bọ́ ọ bá ti ń gbé má máa jẹ́ kí ó jẹ́ ọ̀nà tí ọmọ làkejì yóò fi máa kọsẹ̀. Èmi kí mo rán ra mi mo mú tuntun tá a Bọ́ yọ ọ bá ń lo ìgbà àtàkókò àti dáúlà lọ́wọ́ Orí ìdìbò. àríyá o. nínú ayé pẹ̀lú àsìkò tó wà yìí Sọ̀nìràdé orí ìdìbò. Àríyá o. kò ní kí ọmọ làkejì rẹ kó ṣubú o. Aládé lòlòdò àsì. Má jẹ́ pàṣán fún ọmọ làkejì rẹ. Bọ́ ọ bá wá jẹ́ pàṣán fún ọmọ làkejì rántí pé nígbà bóyá ńgbà tèmi àti ọba sí ń bẹ̀ mọ́ ẹni wọ́n máa fi wọ́n máa fi ran àwọn ọmọ wa náà lórí. 30 ọdún lóní o. Ẹ̀san nínú ayé náà láti máa jọ kó fúnra wa. Ọdún lè ní o. Ṣùgbọ́n ìdájọ́ ń bẹ lóde ọ̀run. 30 ọdún lè ní o. Ìlú Jogbo náà lètò ní ìkànnì Cream Radio and TV pẹ̀lú Àdìgún kìkì ọ̀rọ̀. Ìyẹn ò sọ pé ò sáré ayé òun lé ayé wípé kọ́mọ làkejì rẹ kọ́ wá jẹ́ ohun èlò fún ìgbéga títí ẹ. Ọba orin, ọba onílù. Tàbí kó jẹ́ pé ọmọ làkejì rẹ òun ló tẹ̀ mọ́lẹ̀ kí ìwọ tó gòkè. Àdúrà látẹ̀lé
bá jẹ́ èèyàn bọ́ọ̀ bá jẹ́ èèyàn ò lè jẹ́ èèyàn. Wọ́n má jẹ́ kí òwe náà kó jẹ́ títí ẹ̀. Dúró nípa kádàrá àti ìmúṣẹ. Nínú ìwòye àwọn àgbà ohun wòye lágbàáyé, àwọn ọ̀jọ̀gbọ́n tí jókòó tí wòye dáadáa, wọ́n máa ń wò wípé kò sí ẹnì kankan tí adẹ́dá ò pèlú kádàrá rí mọ́, kò sí ẹni tí kò ní jèèyàn nínú ayé kádàrá. Omi jẹ́ àgbẹ̀, ìbànújẹ́ àdẹ̀rín o, ẹni afẹ́ la mọ̀ o, a ò mẹ́ni tó fẹ́ ni. Kò sí ẹni tí kò ní ṣe rere, tí kò ní ní ìgbéga nínú ayé. Má bèèyàn sọ, bánú sọ. Ohun gbogbo tó o bá ń ṣe kó o mọ̀ bánú sọ ni. Má bèèyàn Ìgbésí ayé rẹ bánú sọ ni. ẹni bá Ọ̀gá mi kan wà á ní inú lóko ẹ̀yẹ gbé o. síbí rẹ̀ agùn gan. Kó o ní sùúrù kó o gbé òye kalẹ̀ dáadáa. Ó máa jẹ́ Bí wọ́n bá gbọ́ ní ìmọ̀ràn òdì nínú ayé, rántí àwọn tó ti lo ìmọ̀ràn òdì tí wọ́n ti ṣubú tí wọ́n jẹ́ nǹkan kan mọ́. má bèèyàn. Ẹnìkan máa fi wàwà àwọn tó ti ṣubú máa fi ṣe ìwòkọ́sí pé lágbájá ọ̀nà tó gbà tó fi ṣubú rèé. Tàmẹ̀dùn yìí bí wọ́n ṣe rìn rè wọ́n rìn dáadáa nígbà tí wọ́n ń tọ̀nà yìí. Ṣubú wọn rèé níbẹ̀. Àfi kó o ṣe dáadáa. Bọ́ ọ bá ti ń sáré ayé tó ń lé ayé, jẹ́ kí nǹkan kan máa wà lọ́kàn yín pé a lè bá ayé. Àwọn àná dà wọ́n bá ayé. Ṣùgbọ́n eré tá a bá lè sánú ayé ní ká ọ̀ra sá mọ́. Ẹ̀dá ò lè rí òpin ayé. ọkàn ń ṣe hùrùhùrù. Ẹ̀dá ò lè bá ayé o. Nítorí pé tí adẹ́dà Elédùà fi pè ìlú ayé, ó ju àwọn ẹ̀dá tá a wà nú ayé lọ. Ìtí Olúwa mi tó fi gbé ayé, tó fi gbáyé ró, ẹ̀dá ò lè tú tán. Kálukú á máa fi gbogbo áńgù kọ̀ọ̀kan á máa fi gbé yẹ̀wò, á máa fi wòwò. Ibi ọba lè gbédé iná lọ́ra máa fi mọ́. Máa fi solú fi mọ́ ni pé ibi tó ń lè wá kẹ̀kẹ́ ayédèrè fi àwọn bàbá wó lọ́wọ́ fi wọ́n fi àwòkọ́ṣe pẹ̀lú bí wọ́n ṣe wọ ayé tó, ibo ni wọ́n gbé kòtò ayé dé o. Ibo ni wọ́n wọ ayé dé. Èmi kì í jọ́lọ́dì wọn. Bẹ́ẹ̀ ni. Àwọn kì í jọ́lọ́dì wọn. Àgùntàn lólódì lọ́jà, ewúrẹ́ olólódì lóde. Àwa la mú gbòòrò. Níbo ni wọ́n wọ ayé dé o. Àwa la mú gbòòrò. Àwọn Zik Nnamdi Azikiwe. Mo máa bínú. Wọ́n náà wọ ayé débì kan wò pé bí tá a lè gbé dèrè ẹ̀yin tó pọ̀ yẹ máa wà. Ọ̀gbẹ́ni màmí làwọn tó bí. Àdìgbà táwọn yẹn ti lọ àwọn kan ní wakọ̀ ayé bọ̀ tẹ́ ń jádarí wa tẹ́ tó wà débi tá a wà dé. Ọmọ ní jù mí. Ọmọ àwọn tá a lè fún lé pé àwọn tá a lè gégùn fún àwọn tó jẹ́ pé bí wọ́n bá ìran wọn bá kọjá a lè lẹ̀ wọ́n lóko. Gbogbo tí ò máa ń gbọ́. Àwọn tá a lè fojú re wò ọmọ bíi tí wọ́n wáyé dé. Àwọn ń jí mi lò. Síbẹ̀ náà wọ́n tún lé ayé wọ́n tún lé nǹkan kan ni. Lórí àwọn dàda. Ọba sì ráwọn tó wùwà rè ó ti mọ̀ àná máa sáré ṣùgbọ́n bẹ́ńtẹ́ ni wọ́n mọ̀rọ̀ ayé. Pé mélòó la fẹ́ mu nínú òkun omi ayé. Béèyàn bá kẹ̀fun jù yọ̀ọ́ kàn sí kinní yọ̀ọ́ kàn pa lórí ni awo bá tiẹ̀ lọ́nu. Kẹ́ẹ́dọ́dọ̀ ló ti dọ́gbọ́. Jẹ́ kọ́ máa yé mi àṣẹ pé ayé ibi alégbèdè rèé o. Kẹ́ẹ́dọ́dọ̀ gbọ́ màálù níjà ọmọ ewúrẹ́ o. Ibi aléwakọ̀ ayédè rèé. Ewúrẹ́ o, ìran ìbádá. Àdìgún ìlú Jogbore. Báyọ̀dé yẹn mọ̀. Ajá mi ló. Lórí orí ìkànnì Cream Radio and TV. Láti gbàdé jẹ̀lú o. Ẹ pàdé mi lórí TV wa lọ́la. Gbàdé jẹ̀lú o. Ní ìgbà tí ẹni tó jẹ́ igbákejì nínú ẹgbẹ́ òṣèlú PDP. Jẹ̀lú. Igbákejì alága. Wọ́n máa wà pẹ̀lú mi. Àbí Fortune. Jáde kéré mọ̀ ló bọ̀ ọ̀gá mi. Wọ́n máa wà pẹ̀lú mi ní orí ìkànnì TV wa. Nínú oko oró. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ohun tẹ́ ẹ fẹ́ mọ̀. Kí ó ní. Aago 3 gẹ́gẹ́ ojú òpin náà ní kẹwàá. Lórí TV wa lẹ́tì wò mí kékeré ṣùgbọ́n ní bẹ́ẹ̀ bá ti ń wò wá ní online tí wọ́n ń wò wá lórí kébù ẹ̀ tó máa ṣe kíni ẹ̀ máa rí wa wò lórí Facebook wa. Ìrùwà ìlà oko mi jíjà o. Igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́. Àdìgbàgbọ́ nìkan gbọ́. Lórí
àti ètò tá a pè ní State of the Nation. bí a bá bẹ̀rù ayé. ọ̀rọ̀ ìlú ibi tí ọ̀rọ̀ ìlú dé o. bẹ̀rù ayé. ibo ni nǹkan dé ibo ni wọ́n bá dé ibi tí wọ́n wakọ̀ ẹ̀ dé àjọ máa ń bẹ̀ láàrin ara wa ni. Àdìgún èmi àti yín jí lónìí ọjọ́ kìíní oṣù kejìlá ajíire ní ají ayọ̀ àríire mú ilé ó wọlé tèmi àti yín dáadáa ni o. gbogbo ẹjẹ máa sún ẹjẹ máa lọ ilé mi wẹ́rẹ́wẹ́rẹ́ lórúkọ Fortunes tí ó jẹ́ lọ́wọ́ bọ́tì mi. wọ́n ti rí jẹ́wọ́ oníjàmbá. ọmọ Dasola Secretary General wa ń bì inú. oníṣẹ̀lẹ̀ láti kó wá. Àpòs mi ò rí ẹ ìwọ́dà. ìrètí mo rí. Kọ́pánṣán. orúkọ méjì ìrèmí ló ń jẹ́. olúwa tó wà gbọ́ owó. ìrè àìkú ìrè àìkú. Àdìgún nọ́mbà tó jáde sọ́dọ̀ mi rèé. ọjà èèyàn 081-081-2428-9474. ìrè. nọ́mbà tó jáde sọ́dọ̀ mi 081-2428-9474. bẹ́ẹ̀ bá sì fẹ́ darapọ̀ mọ́ mi lórí WhatsApp nọ́mbà tó jáde sọ́dọ̀ mi nìyẹn náà bákan náà. ìbára màá nà. Àdìgún yín náà rí àdá kì í kú lágbẹ̀dẹ ìrọ́kọ̀ kan ò bulẹ̀ tì mọ̀nàmọ́ná tó sojú ọ̀run wàrà. bí mo ń gbọ́ngàn. Ọlọ́run ọba mi ni kì í ṣagbára ẹnìkan wọn. Àdìgún kìkì ọ̀rọ̀ ló kọ́ tèmi. A pàdé lórí àti ètò Olújogbo lọ́jọ́ mẹ́jọ láti Elédùmarè. ìyẹn sá ti keep time yẹn aago kan sí aago kan àbọ̀. ẹ̀yin sàmọ́rí ló. bẹ́ẹ̀ ni yorùbá yé yí. báyé bá ti ń yí ẹ̀ máa bá yí ni o. ẹ̀yin mi ṣe o. a lè mú mi ayé ìtàn àwa mọ̀ yìí. ibi a bá lè wakọ̀ rè dé ẹjọ́ yìí jí. ńlá ọ̀rá wàdé o ẹjẹ́ á sì ga àyàfáyé a lè wakọ̀ ayé débi òpin títí a dára. sì lè rí ayé tán ẹjẹ́ á lògbà àti àsìkò wa nínú ayé dáadáa ẹ kú kalẹ̀. ẹ̀tọ́ mi ká bá bọ̀ wá lò gbà tí